èyí lohun tí ọba Ọgọmbọ sọ nípa Bọla Tinubu àti ilẹ̀ Yorùbá. Ọlọ́gọ̀mbọ ti ilẹ̀ Ọgọmbọ tó wà níjọba ìbílẹ̀ Etí Ọ̀sà nípínlẹ̀ Èkó, ọba Muslim Abiodun Ògúnbọ̀ Ògùdọ̀ṣáde ti ilẹ̀ Ọgọmbọ ti kí àwọn ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn èèyàn ìpínlẹ̀ Èkó kú oríire àṣeyọrí ètò ìdìbò sípò ààrẹ, àwọn gómìnà àti tàwọn aṣòfin tó wáyé níbi tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ti yan àwọn tí yóò máa darí wọn. Nínú àtẹ̀jáde kan tí ọba náà fi ránṣẹ́ sáláròyé nípasẹ̀ akọ̀wé ìròyìn rẹ̀ Àbáyọ̀mí Gbélẹ̀yìí ló ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn alálẹ̀ pé ètò náà yọrí sí rere láìsí ìtàjẹ̀sílẹ̀ tàbí wàhálà kankan. Ọba Abíọ́dún Ògúnbọ̀ ṣàlàyé pé ọkàn ọ̀pọ̀lọpọ̀ aráàlú ló kó sókè kí ètò ìdìbò náà tó wáyé nítorí oríṣiríṣi àsọtẹ́lẹ̀ àti ìhàlẹ̀ táwọn kan ṣe lórí ìdìbò ọ̀hún, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà Ọlọ́run dá sétò náà. Bẹ́ẹ̀ làwọn alálẹ̀ náà kò sùn, wọn kò sì jẹ́ káwọn àsọtẹ́lẹ̀ ibi tí ọ̀pọ̀ èèyàn ti sọ lórí ètò ìdìbò ọ̀hún wá sí ìmúṣẹ. Bákan náà ló lu àwọn aráàlú lọ́gọ ẹnu lórí ìpinnu wọn láti dìbò kí wọ́n sì yan ẹni tó wù wọ́n sípò pẹ̀lú bí gbogbo nǹkan kò ṣe fararọ tí nǹkan kò sì dẹrùn lásìkò tí ètò ìdìbò náà wáyé. Ọba Ọgọmbọ ní èyí tí ọ̀rọ̀ owó náírà dá sílẹ̀ nínú ọ̀rọ̀ náà kò kéré nítorí ọ̀pọ̀ aráàlú ni kò rówó ná tí ohun gbogbo sì dẹnu kọlẹ̀, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà àwọn èèyàn jáde láti dìbò yan ẹni tọ́kàn wọn fẹ́, ohun gbogbo sì lọ nírọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀ láìsí ìtàjẹ̀sílẹ̀. Kábíyèsí wá kí ààrẹ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹni tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ògo àti ìràwọ̀ tí yóò tan ìmọ́lẹ̀ àlàáfíà àti ìdàgbàsókè sí gbogbo ilẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà lápapọ̀. Kábíyèsí ní mo mọ̀ pé ìyànsípò Aṣíwájú Bọ́lá Tinubu ní ọwọ́ Ọlọ́run nínú, ó sì ní ohun tí Ọlọ́run fẹ́ lò fún nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Nàìjíríà lápapọ̀. Ẹ̀mí ọgbọ́n, òye, àlàáfíà àti okun ní ká máa gbàdúrà ẹ̀ fún ààrẹ wa tuntun yìí kó lè tukọ̀ Nàìjíríà dé èbúté aláyọ̀ nígbà tí ìṣèjọba rẹ̀ bá bẹ̀rẹ̀. Bákan náà ló kí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, igbákejì ẹ̀ Ọbáfẹ́mi Hamzat. Ọba Ògúnbọ̀ ní yíyàn tí wọ́n yan Sanwó-Olú àti igbákejì ẹ̀ sípò jẹ́ ìgbàgbọ́ tí wọ́n ní nínú ọkùnrin náà àti iṣẹ́ rere tó ń ṣe nípínlẹ̀ Èkó, èyí tí wọ́n fẹ́ kó máa tẹ̀síwájú. Bákan náà ló kí Wàsíù Sanni Ẹṣinlókun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn gẹ́gẹ́ bí aṣòfin àgbà, olórí àwọn aṣòfin ìpínlẹ̀ Èkó tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ yàn padà sípò, Múdàṣírù Àjàyí Ọbaṣá, àtàwọn aṣòfin ẹlẹgbẹ́ rẹ̀ bíi Naim Adams, Gbọ́láhàn Yíṣàò àti Gani Ọ̀kánláwọ̀n Sanni. Ó wáá rọ àwọn èèyàn náà láti fi ìfẹ́ àwọn èèyàn tó dìbò yàn wọ́n síwájú ohunkóhun tí wọ́n bá fẹ́ ṣe. Àdúrà ní kábíyèsí fi káàdì ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ fún wọn pé àṣeyè tálákàn ń ṣepo làwọn èèyàn náà yóò ṣe, àti pé ìtura ni ìjọba Bọ́lá Tinubu tí yóò bẹ̀rẹ̀ láìpẹ́ yóò mú bá tolórí tẹlẹ́mù nílẹ̀ Nàìjíríà.